Hmm. Praise the Lord o. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Yes. Gbogbo akitiyan everybody ní àwọn olólùfẹ́ Naomi, àwọn tó ń mọ Ọlọ́run gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà wa. Naomi is the ultimate lójú ní gbogbo everybody. Kì í ṣe kábíyèsí nìkan ló nífẹ̀ẹ́ Naomi. Ọ̀rọ̀ Naomi ó dàbí God sent ni. Kò ṣe é fa, kò tí ẹ̀ ṣe, kò ṣe kó kò dẹ̀ ṣe farawé. Kò tí ẹ̀ ṣe, mọ̀ bá tí ẹ̀ ṣe fẹ́ máa sọ ọ̀rọ̀ Naomi. Place tí Ọlọ́run fi Naomi sí. Ní ipò tí Ọlọ́run fi Naomi sí ní ilé ayé yìí. Èmi ò rí tí rí ẹni tó ní opportunity tó bẹ́ẹ̀ tó yẹ o. Ọmọ yẹn ti pọ̀ jù. Ẹni tí Ọlọ́run dá, ẹni tí Ọlọ́run wá sí ilé ayé tó dá wa sáyé, ènìyàn ọ̀tọ̀ ni. Kò sẹ́ni tó lè farawé. Ẹni bá farawé, òǹtọ̀hún máa gbiná ni. Tó bá ní bí Naomi ṣe ń live, jẹ́ kí èmi náà kí n hùwà bẹ́ẹ̀. Ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ labalábá tó bá fi rẹ̀ wẹ́yẹ, kò lè ṣiṣẹ́ ẹyẹ. Ó yẹ kẹ́rù bá yàn o. Ó yẹ kẹ́rù Ọlọ́run bá yàn. Bọ́n ṣe ń ta, lọ́lọ́run ń dà padà fún wọn. Bọ́n ṣe ń ta lọ́tùn, lọ́lọ́run ń dà padà fún wọn. Ó fi hàn pé Ọlọ́run onírìran wá sílé ayé. Ẹ ti ẹ̀ wo miracle tí Ọlọ́run tí ẹ̀ ń gbọ́wọ́ ẹ̀ ṣe, tó ń gba ara ẹ̀ ṣe nígbà gbogbo ní gbogbo ìgbà. Nígbà táwọn ọlọ̀tẹ̀ dìde, tó ń rò pé bóyá àwọn lè dá ṣe, wọ́n ṣe lójúkorojú, wọ́n ṣe ní physical, wọ́n ṣe ní spiritual. Kò sí gbogbo ọ̀nà tó ń gbà. Kọ̀rọ̀ bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ Sátánì àtàwọn ọmọ ogun ẹ̀ já sí. Kí ló dé tá bẹ̀rù Ọlọ́run? Kí ló dé tá kúkú sọ pé Olúwa, Olúwa, àṣé báyìí lè ṣe rí. Ǹjẹ́ a kúkú ní surrender báyìí? Wọn ò ní fẹ́ surrender. Ẹ rí bí èṣù ṣe wà yẹn. Sátánì, ìjọ́ tó bá lè sọ pé, Ọlọ́run mo bẹ̀rù ẹ o. Mo rí pé gbogbo ọ̀nà pátápátá ló fi ju òun lọ. Ìjọ́ tí Sátánì bá surrender fún Ọlọ́run, ìjọ́ yẹn báyìí ni kò ní sí ẹ̀ṣẹ̀ kankan mọ́ láyé. Pẹ̀sẹ̀ irọ́ agídí ẹ̀ kò ní jẹ́ kó surrender. Iná ọ̀run àpáàdì yẹn, ṣebí Sátánì ló ní. Òun lọ́lọ́run dá lẹ̀ fún. Pé àfijọ́ tó bá repent, bóyá iná ọ̀run àpáàdì wọ́n máa pa, àbí kò ní wà in existence. Bẹ́ẹ̀ sì pé tí ò bá ti surrender ẹ̀, ó ní òun àti àwọn tọ́lọ́run dá. Pé kọ́ lọ́run fọwọ́ mú òkè o, òun ti fọwọ́ máyé. Torí iná ọ̀run àpáàdì yẹn, ó fẹ́ fa àwọn èṣù bí èèyàn, àwọn èèyàn bí èṣù. Gbogbo wọn náà jọ ń lọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n lágbára Ọlọ́run ò ní jẹ́ ká nípìn bá Sátánì nípìn nínú iná ọ̀run àpáàdì. Ṣé ó yé wa báyìí? Ṣé ẹ rí Naomi? Ìfẹ́ tí Ọọ̀ni tó ní sí Naomi, kì í ṣe ordinary ìfẹ́ o. Kì í ṣe ordinary ìfẹ́. Ìfẹ́ àtọ̀run wà ni. Bí kábíyèsí ṣe nífẹ̀ẹ́ Naomi, òun gan kò yé. Because kábíyèsí ti ná gbàrà, ó ti ná gbòòrò, ó ti mọ ibi tí Ọlọ́run place ẹ̀ sí. Is that not wonderful?
So a sọ fún gbogbo ẹ̀yin ọ̀tá Naomi, ẹ lọ gbé sọ agbéjẹmọ́wọ́. Ẹ mọ̀ pé gbogbo ọ̀nà tẹ́ ń gbà káàkiri, Jésù, pé ó jẹ́ ọ̀nà ẹ̀bùrú, ó dẹ̀ jẹ́ ọ̀nà tó máa pa ẹ̀yin olórí yẹn lára. Kí ló dé tẹ́ ẹ kúkú surrender? Kí ló dé tẹ́ ẹ dẹ̀yìn? Mo ní bàbá lé ní báwo bàbá ni, ìwọ̀n là ń ṣọ̀tá mọ́. Ìwọ̀n là ń bá ní ṣọ̀tá mọ́ bó ṣe sọ. Ẹ jáwọ́, kẹ́ má bàa parun, kẹ́ má bàa parun lójijì. Ẹ jáwọ́, ẹ jáwọ́. Kẹ́yé continue àtọwọ́ bọ iná. Iná lẹ̀ ń tọwọ́ bọ̀ yìí. Wọ́n ní iná jojo ẹ̀rù jojo. Ẹ̀yin ò tí ẹ bẹ̀rù iná. Ayayaya. Advice tí máa fún yín nìyẹn. Ẹ̀yin oníṣẹ́ ibi tẹ́ ń lépa Naomi. Bẹ́ẹ̀ ṣe ń lépa Naomi, ẹ tún ń lépa èso tó tún ti ara ẹ̀ jáde. Ó mà ṣe o. Àánú yín ló ń ṣe mí. Òun ni mo fi ń bá yín dámọ̀ràn yìí o. Kábíyèsí bẹ́ẹ̀ ṣe ń wò yẹn. Kábíyèsí ò ń ṣe ordinary èèyàn lásán. Èèyàn tọ́lọ́run dá láyé ọ̀tọ̀. Àkàndá èèyàn ni. Ọlọ́run tún wá yan àkàndá èèyàn obìnrin fún, ó tún yàn fún. Ẹni bá rí Naomi àti kábíyèsí, ẹ jẹ́ ìyá àbìlà. They are God sent. Ọlọ́run ṣe rán wa sáyé. It's a mystery. Ẹ jọ̀wọ́, ìwọ̀nba owó tí mo ní ni mò ń ya yín o, gbogbo ẹ̀yin ọlọ́tẹ̀. Ọlọ́run máa sọ, ó ní èmi ń bọ̀ kankan láti san fún olúkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀. Nígbà tó rán Jésù wá sáyé, tí Jésù náà tó padà lọ. Ṣé kò yẹ kí ẹ̀rù Ọlọ́run yẹn kó báyìí? Ó lè mí ń bọ̀ kankan. Èrè mi sì ń bẹ pẹ̀lú mi. Yes. Ó ní láti san fún olúkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ ti rí. Ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣìn, ẹ jẹ́ lọ jáwọ́. Jésù ń bọ̀ láti sọ fún yín gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀. Gbogbo pákáleke lálàkókò fẹ́fẹ́. Kì í ṣe ìṣojú wọn ní kábíyèsí máa ti fẹ́ Naomi. Kì í ṣe ìṣojú wọn ní Naomi máa wá sí pálásì. Kì í ṣe ìṣojú wọn ní Naomi máa bí ọmọ ẹ̀ tó sọ pé òun lóyún pẹ̀lú gbogbo bó ṣe ń sá eré kiri. Kì í ṣe ìṣojú. Tó bá dẹ̀ ṣe ìṣojú, ìjọba dẹ̀ ṣẹ́yìn ni. Yes na, bákan méjì ni. Vice versa ni. Ẹni tó bá ní nǹkan rí ò ní ṣojú ẹ̀. Ẹ̀yin ẹ̀ ló máa ti ṣe. Ó ti ṣépè fún rẹ̀. Ó ti curse ara rẹ̀ fún rẹ̀. Ẹni tó bá ní nǹkan rí ò ní ṣojú òun, pé kì í ṣe ìṣojú òun ní nǹkan rẹ̀ máa ti dé bá ọmọ nìkejì. Òun kẹ̀dẹ̀rẹ́ báwo lòun náà ṣe fẹ́ rí ire gbà. Ẹ̀yin èèyàn wa, ìfẹ́ kábíyèsí àti ìfẹ́ Naomi ó natural o. Ó natural, kì í ṣe ìfẹ́ tipátipá, àfògùnṣe, àfipáṣe, a lọ sọ́dọ̀ babaláwo, a gba òògùn ìfẹ́. Ìyẹn ò ṣe ìfẹ́. Tó bá pé irú ẹ̀ ni ẹ̀yin lérò pé ẹ fẹ́ ṣe pẹ̀lú kábíyèsí àbí pẹ̀lú Naomi, ẹ máa mú foni o. Mo ya yín lówó ìwọ̀nba nǹkan tí mo ní o. Ẹ̀yin èèyàn wa, ẹ bá wa share, kẹ bá wa like, kẹ dẹ̀ fi ìtókù sí comment section. Ẹ ṣé gan-an ni ẹ fi ń tẹ́tí sí wa. Ẹ̀yin náà ẹ jèrè, àwọn ọmọ yín á jèrè o. Àwọn ọmọ yín ò ní ṣì, wọn ò ní ṣì léyà o. Ọlọ́run ní jẹ́ ká pàdé àwọn eléni ní obìnrin láyé o. Ẹ ṣé gan tẹ́ fi ń tẹ́tí sí wa báyìí.